أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin mùsùlùmí jákèjádò ayé, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. láàrin ìṣẹ́jú díẹ̀ tí ò ní pẹ́, ẹ jẹ́ tó rán ara wa létí ìdájọ́ aṣèrìnàjò nínú ìyọ̀ǹda tí Olúwa bùn wá láti pàṣẹ òjíṣẹ́ Ànábì sallallahu alaihi wasallam tó jíṣẹ́ Islam fún wa, tó jíṣẹ́ ìrun kíkí fún wa. Òun náà l'Ọlọ́run fi rán pé ìyọ̀ǹda wà fún wa gbogbo ìgbà tá a bá jáde nílé tá à ń ṣe ìrìn àjò láti gé àwọn ìrun olópò mẹ́rin bí ìrun àyílà, àlásàrì àbí ìrun ìṣà láti gé wọn kúrú sí méjì. Níbẹ̀ ni ìbéèrè tí máa jẹyọ pé dédé distance wo ni èèyàn ń rìn tí ó fi tọ́ sí àti gé irun kù. Torí pé àwọn kan máa dáṣà dúdú wa náà láṣẹ ìrìn àjò. Gbogbo akọ́ láṣẹ ìrìn àjò nígbà tí èèyàn bá jáde nílé, gbogbo ẹni tó jáde nílé náà láṣẹ ìrìn àjò. So eléyìí wọn apply lérí ìdájọ́ aṣèrìnàjò nínú ẹ̀sìn. Ó ní tí àwọn àfáà aládọ́yé ẹ̀sìn define gẹ́gẹ́ bí aṣèrìnàjò, kìí ṣe gbogbo ẹni tí ń wọ mọ́tò náà ni aṣèrìnàjò. Ẹni tó bá ti rin ìrìn arba'atu burud lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáà Islam, wọ́n ní ìyàpẹ̀ ẹnu díẹ̀ pé wọ́n ń gbìyànjú àti gbọ́ kí l'Ọlọ́run kí l'Ànábì ń sọ yìí náà ni. Àmọ́ bí ẹnu ọ̀pọ̀lọpọ̀ wọn pàdé sí náà ni pé ẹni bá rin ìrìn àjò dédé arba'atu burud. Arba'atu burud around the 86 kilometer òun ni ó ṣe dédé. Ìyẹn ni wọ́n rí níbàámu pẹ̀lú àwọn orí pàtó wá látọ̀dọ̀ Abdullahi ibn Umar, Abdullahi ọmọ Abbas. Ẹni bá ṣe ìrìn àjò tó dédé yẹn ni ìyọ̀ǹda wà fún láti gé irun kù. Ó bá ti ń wọ 86 kilometer above. Wallahu a'lam. Now, nínú ìbéèrè tí máa ń jẹyọ ní pé pọ́ìntì wo láde tá ti bẹ̀rẹ̀ à ń gé irun kù. Mo ń lọ Àbújá, mo gbéra láti Èkó. Mo wá wọ mọ́tò gáréjì lápèjúwe. Mọ́tò wa ti wá gbéra ní ibì kan ní ọ̀nà Mọ̀wé, níbẹ̀ ló dé. Ó ṣẹ̀ṣẹ̀ dé Mọ̀wé, ibẹ̀ ló wá yálé epo kan, ó fẹ́ ra epo. Ó wá pẹ́ ń bẹ́ẹ̀ nítorí kí u lọ́ngì. Mo ní jí mi ń sáré fásitì yìí bọ́ọ̀lẹ̀ kí n sáré kírun. Ṣé mo ti dá ṣèrìn àjò àbí tí di aṣèrìn àjò? Tó bá jẹ́ pé mo ń darí bọ̀ wọ wálé náà láti ìwé àmúbọ̀ láti Àbújá, same example tá mo wà ń bọ̀ wá. So tí n bá ti délé padà, ṣe mọ̀ pé ìrun mi gbọ́dọ̀ padà sí mẹ́rin padà. Bẹ́ẹ̀ni. Mo wá dé bóyá mo wé òun náà mo dé hold up, mo wá bá hold up tó lágbára ńbẹ̀. Ta ló bí 3 hours 4 hours àti kúrò nú ẹ̀, mo wá fẹ́ kírun. Ṣé mo ti dára lé padà àbí tí di? Àbójútó tí n bá wọnú yàrá mi báyìí kí n tó dára lé. Kí ni Imam Malik sọ? Qala Malikun. Imam Malik ni la yaksuru alladhi yuridu safara as-salata hatta yakhruja min buyuti al-qarya. Imam Malik ni ẹni tí ó fẹ́ ṣe ìrìn àjò títí tí ó fi jáde kúrò ní àwọn ilé tí ń bẹ nínú ìlú tó ń gbé. Ń pé ibi tí imtidadul umran, ibi tí wọ́n develop ìlú dé. Ẹn pé ìlú máa develop díẹ̀ lọ ni. Àwọn ibi tí ń jẹ́ abà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ń jẹ́ etí ìlú yóò ti máa di ìlú díẹ̀ nígbà táwọn èèyàn bá ti ń ra lẹ̀ wọbẹ̀ kọ́lé síbẹ̀. Ibi tẹ́ ẹ bá kọ́lé dé tí gbòòrò ìlú dé, tẹ́ o bá ti jáde ńbẹ̀ náà ló ti lè bẹ̀rẹ̀ sí ní máa gé irun kúrú. Now, wala yutimmu hatta yadkhula awwala buyuti al-qarya. Ìgbà tó bẹ̀rẹ̀ sí ní máa pé ìrun òun nígbà tó bá tún sí wọ same spot irú area àwọn náà. Ẹni pé bí ìlú kúndé, nígbà tó bá ti ń dé bí ìlú kúndé tó ti ń rí kí àwọn aráàlú wa ni à ń kàn nísìn, nígbà ibẹ̀ ń lóde tó ti máa gé irun kúrú tó bá ń lọ. Ibẹ̀ ń náà lóde tó ti máa pé ìrun tó ti dára ìlú padà. Kò dìgbà tó bá wọ yàrá rẹ̀ o. Kìí sì ṣègbà tó bá ti jáde nínú yàrá rẹ̀ ló ti gbọ́dọ̀ máa gé irun kù. Now, ìyẹn ni ọ̀rọ̀ tí Imam Malik sọ nínú Muwatta. Òun náà sì ni àwọn àfáà mìíràn náà pọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀.
ìbéèrè mi tún máa ń jẹyọ ní pé ṣé gbogbo aṣèrìn àjò náà ni wọ́n máa wá gérun kúrú ni ẹlòmíì ìjọ mẹ́ta ní lọ lóun bí ti ń lọ Àbújá tá à ń sọ náà ká fókọ̀sì lórí scenario tá a kírètì ìjọ mẹ́ta ní lọ lóun bẹ́ẹ̀ ọ̀sẹ̀ kan lẹ́lòmíì ń lọ lò oṣù kan lẹ́lòmíì ń lọ lò ọdún márùn-ún lẹ́lòmíì ń lọ lò dédé wo lọ́ọ́ ní láti lò ń bẹ́ẹ̀ tó fi dára lé tó fi dé yìí àti wọ́n ló kù ìjọ mẹ́ta yìí ṣe àjòjì sàárè mọ́ so tá làjòjì tá ní aṣèrìn àjò nínú ti fíkìl Islami. Hayyakumullah. In tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa Islam dúró lé lérí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó fi mọ́ Abu Hanifa ní Shafi'i àti riwaya látọ̀dọ̀ Ahmad ní pé ẹni tí kò bá ti dàníyàn al-mukth ẹni tí kò bá dàníyàn pé mò ń lọ sẹ́tù síbi tí mò ń lọ wọ́n dẹ̀ define ní settlement ẹni tí ó bá dàníyàn yẹn òun la ṣe ìrìn àjò ẹni bá ti dàníyàn pé mò ń lọ sẹ́tù síbẹ̀ nígbà tó ń kó lọ lú míì ó kó kúrò ní Èkó òun kó lọ sàbújá òun relocate pàápàá òun relocate kúrò Nàìjíríà lẹ́mìí pé mò ń lọ débẹ̀ ó lè pera rẹ̀ láṣẹ ìrìn àjò mọ́ lam yujmi' mukthan wọ́n ní lópin ìgbà tó bá ti láníyàn pé mò ń lọ pẹ́ lọ́hùn kí wàá ní definition ẹni tọ́pẹ́ ẹlòmíì bá lo wákàtí kan gbà pé òun ti pẹ́ bẹ́ẹ̀ lómi sì lọ́jọ́ márùn-ún gbà pé òun ò tí ì pẹ́ òun ṣẹ̀ṣẹ̀ dé náà ni àjòjì ní mí àjòjì mi náà ni ó mọ̀ tẹnumọ́ mo sì ń sinmi ìrìn àjò mi jó ní lọ́wọ́ ẹlòmíì ọmọ wí lẹ́yìn ìjọ márùn-ún lẹ́yìn ọ̀sẹ̀ kan kí n gbèdéke ìrìn àjò ẹni ìjọ mẹ́rin náà lọ́pọ̀lọpọ̀ wọn wí ń pé ìjọ mẹ́rin òun sì ló ṣe déédéé tí wọ́n gbà látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà bíi Abdullahi ibn Umar lápèjúwe àti àwọn mìíràn náà sàábé náà Sa'id ibn Musayyib tó jọmọ kíwà àwọn àgbààgbà sàábé kí ló wí tí Imam Malik gbà látọ̀dọ̀ rẹ̀. Qal man ajma'a iqamata 4 layalin. ẹni tó bá ti ní intention pé ìrìn àjò tí mo jáde tí ń lọ yìí Àbújá yìí ìyìn lọ́jọ́ mẹ́rin lọ. wa huwa musafirun. aṣèrìn àjò ni tó bá ti lẹ́mìí pé òun ṣèrìn àjò níjọ́ mẹ́rin. atamma salata yóò mọ kírun rẹ̀ àkí pé torí ìjọ́ mẹ́rin tó ń lọ lóhun bí ìgbà kò ti dára Àbújá ni ẹni bá ń lọ lọ́jọ́ kan lọ́hùn yóò mọ gérun kúrú nítorí kì í dára bẹ̀ ìjọ́ kan kiri ní sì ń sinmi ìrìn àjò lọ́wọ́ ẹni bá lọ́jọ́ méjì bẹ́ẹ̀ ẹni bá lọ́jọ́ mẹ́ta bẹ́ẹ̀ pé ó ti mọ̀ yí pé ìjọ́ mẹ́ta ló lò àmọ́ yìí tó bá ti mọ̀ yí pé ìjọ́ mẹ́rin ó lò ó l'Àbújá tó ń lọ yìí àbí jù bẹ́ẹ̀ lọ kíá ní Jímọ̀ tí ń jáde yìí o pẹ̀lú ògo Ọlọ́run sọ wa Jímọ̀ tí ń bọ̀ náà ni ń bọ̀ wálé padà ọ̀sẹ̀ kan ló ní intention àti lọ lò láti lé lo ti mọ̀ bẹ́ẹ̀ tó bá ti dé Àbújá rẹ̀ òun gbàrà tó dásẹ̀ débẹ̀ báyìí ara abẹ ní ọ èyí ṣàjòjì kò sáǹfààní fún ọ láti gé ìrun kúrú ní sport tó bá ti dọ̀hún níbẹ̀ yẹn láti fẹ́ clarify àwọn àṣìgbọ́ kan tí ìmọ̀ ń dàrú máwọn èèyàn lọ́wọ́ ẹlòmíì ṣe bí ókè mò ń lọ lọ́sẹ̀ kan l'Àbújá tí n bá ti wá débẹ̀ gbàrà yín kọ̀ọ̀kan mọ́ gérun kúrú fún ìjọ́ mẹ́rin náà lẹ́yìn ìjọ́ mẹ́rin ní wàá bẹ̀rẹ̀ sí ní mọ́ kí irun pé àṣìgbọ́ ni ó ti mọ̀ láti lé pọ́sẹ̀ kan ló ń lọ lò lọ́hùn gbàrà tó bá dàbújá ọ̀hún náà ló ti mọ̀ kírun rẹ̀ ní pípé kí ló fà á ni wípé àníyàn rẹ̀ tàti léhùn ó ti dájọ́ wípé èyí ṣàjòjì l'Àbújá ara lé ní Ọlọ́hun kí ló fà á ni pé ajma'atal iqama láti ilé ló ti mọ̀ wípé máa lò ju ìjọ́ mẹ́rin lọ ń lòjọ́ mẹ́rin l'Àbújá ó yí ọdẹ bẹ́ẹ̀ láti ilé ó yí ọbẹ̀ àbí látọ̀nà ló ti decide torí tó bá ń lọ gbogbo ibi tó gbà kọjá tó fi dé lọ́kọjá ni Niger State ni gbogbo ibi tó ti bọ́lẹ̀ ń tọ́ bá mọ́ kírun ìrun àjòjì lọ́mọ kí ń bẹ̀ ìrun àṣèrìn àjò lọ́mọ kí. ọmọ gérun kù. nítorí ń pé bẹ́ẹ̀ nìkan lọ ń lọ orí kọjá ń bẹ̀ ni lẹ́mìí màá dúró ń bẹ̀ ẹ̀mí màá dúró ń bẹ̀ ń ní ń sọ ní dára lé ní ń pe ni ní àṣèrìn àjò. ẹ̀mí màá dúró ń bẹ̀ ń bẹ fún ọ l'Àbújá màá dúró ń bẹ̀ ń sì kọjá ìjọ́ mẹ́rin ń dùn bẹ́ẹ̀ ìjọ́ mẹ́rin ń bẹ lẹ́mìí rẹ̀ àti jù bẹ́ẹ̀ lọ tó bá ti mọ̀ bẹ́ẹ̀ then Àbújá tó ń lọ ọ̀hún ní kété tó bá ti débẹ̀ èyí ṣàṣèrìn àjò kìí ṣe ń pọ́ kọ́kọ́ lójọ́ mẹ́rin mọ́ gérun kúrú náà ó wá bẹ̀rẹ̀ sí ní mọ́ kí pé lẹ́yìn ìgbà náà ọmọ kírun rẹ pé láti ìjọ́ tó bá ti débẹ̀ gbàrà. ìyẹn máa ń jáde nígbà míì tíyẹn kì í mọ̀ nípa gbogbo tí mò ń bá lọ àníjọ́ méjì pẹ̀lú ògo Ọlọ́run ti dé padà ọ̀wá dọ̀hùn
ó ní dọ́kúmẹ́ǹtì tó fẹ́ gbà wọ́n ní ẹni tí yóò mọ̀ wà in charge ó mọ̀ wà on leave níjó ní ọ̀wà adé yóò tọ̀tún la o wọ́n bọ̀ fìjọ́ méjì kùn ṣé wọ́n á padà sí odindi Èkó ni nígbò tẹ́lẹ̀ ìjọ náà ni lọ́ba dẹ̀ dúró ìgbà tọ̀tún láàyè ó tó ó rí i pé o ti láníyàn kó du ọjọ́ méjì báwọn lọ́tún la tán dá fún ọ ìjọ́ méjì ò tó mẹ́rin ìdájọ́ aṣèrìnàjò náà ló sì wà fún ọ. wọ́n sì máa gérun kúrú ọ máa gérun kúrú náà ni. ọwọ́ alójọ́ méjì ọ̀hún tán ọdọ ọ́fíìsì wọ́n tún ní ẹni tó ṣẹlẹ̀ nípa pé yóò resume síṣẹ́ lénìí ni bó ṣe dé leave wọ́n tún ní kinní kan ṣe kinní kan pé ó sick bákan ẹ̀ tún padà wá ní ọ̀túnla tán tún dá fún ẹ̀yẹn náà ṣe wọn pé kò tún tójọ́ mẹ́rin o tí ì láníyàn o tí ì fi mọ́mẹ́ǹtì kan láníyàn máa dùn ìjọ́ mẹ́rin o tún continue láti máa ṣe kọ́sùrù lọ kódà bó fẹ́ bóyá sí pé gbogbo ọjọ́ tó ti lòun ti ń kọjá ọjọ́ mẹ́rin àmọ́ o fi mọ́mẹ́ǹtì kan láníyàn pé ìjọ́ mẹ́rin ló fẹ́ lò yọ bọ̀ sí lọ́la yọ bọ̀ sí lọ́túnla ni o tún dọ́fíìsì wọn ní tó àwọn lárúkọ àyìn chájẹ ẹlòmíì tún ni ẹni yẹn sì ní wọ́n ní kinní kan ṣe lọ́wọ́ yín kanra ẹ tún padà wá lọ́la ẹ tún padà wá lọ́la rẹ ọba àpadà wá lo oṣù kan l'Ábùjá ọ̀la ọ̀túnla kò ṣáà sí ìjọ́ mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ nínú context ìgbà tó dá fún ọ. ìgbà tó ń dá fún ọ àbí nígbà tí bùkátà yẹn ń dá ọ dúró dè kò fijọ́ kan sọ fún ọ pé jọ́ mẹ́rin ló lò ó sì máa gérun rẹ̀ kúrú lọ. àmọ́ tó bá ti ṣẹlẹ̀ yìí pé ẹ wo ẹ ní sùúrù ọlọ́jọ́ pípẹ́ o ìgbà wo wà lẹ̀ ń sọ yẹn bí ìgbà wo wọ́n ní ọ̀sẹ̀ kan ni o ìjọ́ márùn-ún lẹ́dùn o kíní kan tó ti mọ̀ pé màá lójọ́ mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ láti fi dúró sí i àbí láti fi wà nínú ìlú àjòjì ní mọ́mẹ́ǹtì tó ti mọ̀ bẹ́ẹ̀ tó ti dà níyàn nírun rẹ̀ ti di kọ́ ọmọ kí i pé padà ìyẹn ni clarification tí a fẹ́ mú wá fúnra wa lérí ọ̀rọ̀ Salatul Qasr ní àwọn kankan tí ìṣì máa dàrú máa wọ̀nyẹn lọ́wọ́ kọ́lọ́mọ́sá àjòyè wà jù báyìí. Àmín. ìkẹ́ ìgẹ̀tọ́pọ̀ ọlọ́mọba àṣefà nàbì Muhammad. Àmín. ìkẹ́ ìgẹ̀tọ́pọ̀ ọlọ́mọba àṣefà nàbì Muhammad. Àmín. ìkẹ́ ìgẹ̀tọ́pọ̀ ọlọ́mọba àṣefà nàbì Muhammad. Àmín. gbogbo wa náà jẹ́ àtọ̀rọ̀ àsàlátù tó pọ̀ fún òjíṣẹ́ ńlá nàbì Muhammad jímọ̀ tá à ń kílé ni kọ́mọ́jókòó yìí tá a kí láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.